àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn ọlọ́run aláàánú alátìlẹ́yìn wa àṣeyín lọ́ba gbẹ̀yìn ga fún àánú àti oore ọ̀fẹ́ ńlá láti arígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹrin àdúpẹ́ eré ìbùkún àlùyọ ìgbéga àti ìtẹ̀síwájú tí yóò rú wa fún wa lẹ́ni àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni tí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere tí a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmì ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ 23 oṣù kẹrin àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ pé dídi ìyanu apá kìíní dídi ìyanu apá kìíní àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ ìkeje ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ ìkeje èmi dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n ìwọ ni ààbò mi o tí o lágbára. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 3 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá ìwé ìṣe àwọn àpọ́stélì orí 3 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ìjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí 9 ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tó ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti ń fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣagbe. Pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Jòhánù ó ní wò wá o ó fi iyè sí wọn ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn o. Pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní o ṣùgbọ́n ohun tí mo ní ni èmi yóò fi fún ọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde kí o máa rìn. Ó sì fà á ní ọwọ́ ọ̀tún ó sì gbé e dìde ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun ó sì ń fò sókè ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì bá wọn wọnú tẹ́ḿpìlì lọ ó ń rìn o ó sì ń fò ó sì ń yin Ọlọ́run gbogbo ènìyàn sì rí i ó ń rìn ó sì ń yin Ọlọ́run wọ́n sì mọ̀ pé òun ni ó ti ń jókòó sagbe ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì àá sì ṣe wọ́n o ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó ṣe lára rẹ̀ bí arọ tí a mú lára dáná sì ti di Pétérù òun Jòhánù mú gbogbo ènìyàn jùmọ̀ sáré jọ tọ̀ wọ́n lọ ní ìloro tí a ń pè ní ti Sólómọ́nì ẹnu yà wọ́n gidigidi. Wàyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú nínú bíbélì kíkà wa tòní lẹ́yìn tí Ọlọ́run mú ọkùnrin arọ náà lára dá tán gbogbo ènìyàn wò ó pẹ̀lú ìyanu nítorí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ohun ìyanu ni. Ìyanu mìíràn tún ṣẹlẹ̀ nínú ìwé ìṣe àpọ́stélì orí 5 ẹsẹ̀ 14 dé 16 bí òjìji Pétérù ṣe wo aláìsàn sàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ìṣe àwọn àpọ́stélì orí 19 ẹsẹ̀ 11 dé 12 àwọn àkànṣe iṣẹ́ ìyanu nípasẹ̀ rẹ̀ débi pé aṣọ ìnùjú àti àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ òun wo aláìsàn sàn. Ta ni ó sọ wọ́n di ìyanu bẹ́ẹ̀? Ìdáhùn náà ní ṣókí ni pé ẹ̀mí mímọ́ ni. Nígbà tí mo jẹ́ olùkọ́ni ní yunifásítì Èkó olórí ẹ̀ka mi jẹ́ olóògbé ọ̀jọ̀gbọ́n Chukwu Obi onímọ̀ ìṣirò tó gbajúgbajà ni o. Ọlọ́run padà pè mí sínú iṣẹ́ ìránṣẹ́ kíkún mo sì fi iṣẹ́ sílẹ̀ ní yunifásítì lẹ́yìn ọdún díẹ̀. Ọ̀jọ̀gbọ́n Obi ẹni tí ó ti fẹ̀yìntì nígbà náà ó rin ìrìn àjò láti ìlú rẹ̀ wá sí ilẹ̀ ìpàgọ́ ìjọ ìràpadà láti bẹ̀ mí wò. Mi ò sí nílé o ṣùgbọ́n ó bá ìyàwó mi ó sì sọ fún un pé òun yóò padà wá nígbà mìíràn ó rí mi ó padà wá o ó rí mi ó ní mo kàn fẹ́ mọ̀ dájú pé Adébóyè kan náà tí mo mọ̀ ló mi gbogbo ayé tìtìtì yìí o. Mo fèsì èmi kan náà ni ṣùgbọ́n Adébóyè tí ẹ mọ̀ ó jẹ́ onímọ̀ ìṣirò èyí tó wà níwájú yín nísinsìnyí olùgbé ẹ̀mí mímọ́ ni o. Òun ló sì fa ìyàtọ̀. Nínú ìwé orin Dáfídì orí 51 Dáfídì yin Ọlọ́run fún ohun gbogbo tí ó ti ń ṣe fún. Ní ẹsẹ̀ 7 èyí tí ó jẹ́ ẹsẹ̀ àkọ́sórí wa ó jẹ́rìí pé òun ni ó ti di ìyanu àwọn ènìyàn tí ó bá wà ní ìbápàdé pẹ̀lú ẹ̀mí mímọ́ wọ́n máa ń di ìyanu fún agbègbè wọn gẹ́gẹ́ bí a ṣe sọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àìmọye àwọn bàbá nínú ìgbàgbọ́
àti èmi pàápàá di ìyanu. Ó lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ìwọ náà. Kí n tó darapọ̀ mọ́ ìjọ ìràpadà, mo ní ìrírí ìnira tó pọ̀ púpọ̀ o. Ládùrú ìwé tí mo kà, ẹ̀wẹ̀ nígbà tí mo fi ayé mi fún Jésù, tí ẹ̀mí mímọ́ sì bà lé mi, mo bẹ̀rẹ̀ sí ní àwọn ìrírí àwọn ìyanu, ìjọba Ọlọ́run tó tayọ, àwọn ohun tó lè àwọn tó lè ó di ìrọ̀rùn o, àwọn èyí tó jẹ́ kò ṣeé ṣe ó di ṣíṣe o. Dókítà sọ fún ọ̀kan nínú àwọn ọmọ mi obìnrin pé kò lè bímọ láíláí nítorí ilé ọmọ rẹ̀ kéré jù láti gbé ọmọ títí dé ipò bíbí. Ó ní ìrírí pé oyún jábọ́ lára rẹ̀, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ dá sí o. Ó pinnu láti ṣe é ní ìyanu fún ọ̀pọ̀lọpọ̀. Ó tún lóyún mìíràn o. Ó gbé oyún náà dé ipò bíbí. Ìgbà tí ó sì bímọ, ó bí ìbẹ́rin lẹ́ẹ̀kan ṣoṣo. Mo sọ tẹ́lẹ̀ pé ìwọ náà yóò rí ìrírí ìbápàdé ẹ̀mí mímọ́ tí yóò yí ayé rẹ padà sí ìyanu ní orúkọ Jésù. Kókó àdúrà: ẹ̀mí mímọ́, jọ̀wọ́ kún inú mi ní ọ̀tun, kí o sì ṣe mí ní ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, kún inú mi kí o ṣe èmi náà ní ìyanu bí o ti ṣe àwọn bàbá wa nínú ìgbàgbọ́ ní ìyanu. Olúwa, jẹ́ kí èmi náà jẹ́ ìyanu fún ọ. Ẹ̀mí mímọ́ sọ mí di ìyanu fún gbogbo àwọn tó yí mi ká ní gbogbo ibi agbègbè mi, gbogbo ibi tí mo wà. Sọ mí di ìyanu. Olúwa yóò sọ wá di ìyanu ní orúkọ Jésù. Olúkọ̀láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.